sórí tí ó fi wá kó gbogbo táwọn ìtàn pátápátá tí gbogbo àjàgà tí bá ń bẹ lọ́rùn rẹ̀ tí ó fi close yanyan wàá tán wá tún ewédú mi ra ìgé. Ewédú mi. bẹ́ẹ̀ ni tó bá wá rẹ ewédú wọn wàá wá lọ bí tí wọ́n bá ti ń ta ewúro tó ọ̀bá ní ládùúgbò tó lè já sí wàá wá já ọ̀pọ̀lọpọ̀ ewúro wàá dà sínú ewédú yìí. Ọ̀sà àmọ́ kòkò tí wọ́n fi ń sun nǹkan ọmọ kòkò àdáyébá yàtọ̀ fún kòkòrò tí gbàlódé ń bẹ nǹkan o tó ọ̀bá ọmọ ibi tí wọ́n ti ń ta lọ sídìí àpẹ wàá rí kòkò àdáyébá ń bẹ wàá wá kó sínú agbada tó bá ti wá kó sí wàá wá mú kókó àtàrí tó bá tóbi bẹ́ẹ̀ ni ọmọ mi wàá wá kó tó bá ti wá kó sí kọ́ wá kóná bò. Àtàrí ọkàn àbí. Yes bẹ́ẹ̀ ni. Ìyẹn wá kóná bò. bẹ́ẹ̀ ni tó bá ti wá kóná bò tó jó wàá wá lọ akúnná. níbi tó o bá ti lọ wàá wá oyin gidi sẹ́gbẹ̀ẹ́ kan o. tó bá ti wá lọ tó kúnná tó dá sínú oyin. tó bá wá di láàárọ̀ wọ́n sá mú ọkà yìí ní ṣáàlà tó bá ti fi ń bọ̀ gbogbo ibi tó o bá dojú kọ àìdá iṣẹ́ ẹnu sẹ́rẹ̀ ni àìdá òun wo orí kan ni àìdá bó ti fẹ́ kọ́rọ̀ rí orí ni wọ́n mọ́ láàárọ̀ ní ṣáàlà wàá pè wá wà gbégbó ọpẹ́.